Ẹ káàárọ̀, ẹ káàsán o, ẹ kú ìyálẹ̀ta nínú ilé yìí o. Ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ káalẹ́ gbogbo yín mo kí wọn lólódì kan o. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ pátápátá gbogbo yín mo kí. Gbogbo ẹ̀yin dẹ́rẹ́bà àwàyè lẹ́ẹ̀ máa yà, ẹ̀yin ìyálọ́jà àtàjèrè lẹ́ẹ̀ máa ta o. Yáyẹ wa kò ní yẹ̀ lẹ̀ fún gbogbo wa. Orúkọ mi Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dàrẹ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀ wá wá nǹkan fìdílé tàbí kan fìdílé nǹkan kájọ fìdígbéyàwó ọ̀rọ̀. Orí gbogbo wọn ò ní takò wá, orílẹ̀ jáde labú, orílẹ̀ kété fi lulú ọ̀gán, orí wọn ò ní takò wá o. Àlá yìí ẹ jẹ́ ká jọ fojú ọ̀jọ̀gbọ́n wo àlá yìí. Tí èèyàn bá sábà máa láàlá wípé òun gba físà àbí òun gba pásítọ̀tì lójú oorun, ṣé àlá yìí dáa ni àbí kò dáa? Kí laburú bẹ̀, kí ni dáadáa bẹ̀, òun la mà fẹ́ sọ fún wa o. Orí wo ò ní takò wá o. Àlá yìí pín sí bí ọ̀nà mẹ́ta, a sì yànnàná rẹ̀ fún wa ní ọ̀kọ̀ọ̀kan. Tó bá jẹ́ wípé ẹni tí ò tiẹ̀ kò ńlá wípé òun ọ̀lọ́ ìlú kan ni, tó jẹ́ pé kèétí ẹ̀ tí ì ní lẹ́mìí bóun fẹ́ tíráfù, bóun fẹ́ lọ ìlú òkèèrè, ìwà ńlá rú àlá yìí. Ṣé àlá tó dáa ni àbí ọ̀dà? Tàbí ẹni tó jẹ́ pé ó ń gbòǹgbẹ àti tíráfù fún ìdíwọ́ kan àbí méjì tí ò tí ì rọ́nà lọ, ìwà ńlá rú àlá yìí. Sọ́dá ni àbí ọ̀dà? Ẹ wá nǹkan fìdílé tàbí kan fìdílé nǹkan kájọ gbọ́ ìtumọ̀ àlá yìí. Orí gbogbo wa ò ní takò wá, orí wa máa ṣe légbè lẹ́yìn wa. Gbogbo ibi tí orí wa bá ti fẹ́ lọ, ẹsẹ̀ ò ní ṣalátakò ọ̀nà. Wá gbọ́, kájẹ́ yí pé ẹni tí ò tí gbòǹgbẹ pọ́ùn fẹ́ lọ ìlú òkèèrè ní ńlárú àláyè, lọ́ọ́ fi sọ́kàn o, ó lè pẹ́ ó lè yá o, àánú ó dìde. Àánú ó dìde wa orí, àánú ó dìde wa orí. Ṣé rí nígbà míì ẹlòmíì kàn máa ń lálàá dálẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ á máa lálàá dálẹ̀ wọn kì í ṣiṣẹ́ tọ̀. Yóò máa yẹ ẹlòmíì lẹ́nu wípé sóhun tóun ò ní gá tóun ò ní go ni wọ́n wá sọ wípé òun ó rìnrìn àjò. Tí ẹlẹ́dàá ẹni bá fi nǹkan léni lọ́wọ́ tàbí bá ń fa ẹni sí oore, tẹ́ni tọ́lẹ̀ ẹlẹ́dàá gan ọ̀bá jí gìrì mọ́, oore yóò di tẹlòmíì, Ọlọ́run má jẹ́ yóò fògo wa yíyẹ̀pẹ̀. Tí ọba jẹ́ni tó yẹ pé kò tiẹ̀ ságbára, o sì gbòǹgbò ẹ̀pọ̀ fẹ́ tíráfù àbó rìnrìn àjò,
tó ń lárú àlá yìí tẹra má dùá kọ́ ọmọ wa fi sínú àdúrà rẹ pé ọlọ́run ìhun tó rorò mí yìí jẹ́ ó tètè rí bẹ́ẹ̀ jẹ́ ó ṣeé ṣe o jẹ́ ó ṣeé ṣe o kódà irú àlá yìí tí ìyá bá ń la àbí bàbá bá ń la tí ó sì wú kó rìnrìn àjò kódà tí ò tiẹ̀ ságbára kó máa fi tọrọ oore fáwọn ọmọ rẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ tí sì ń ṣe sàárà rẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ aláyìí kì í ṣàlátà máa rọ káàkiri fún gbogbo èèyàn tọba tí ń rọ káàkiri fáwọn èèyàn wọn ò ní jí ó ṣeé ṣe torí àwọn ẹlẹ́mìí àtakò tọba wọn á jẹ́ yí pé ẹni tó ti fẹ́ tíráfù bí ti ń lo ẹ́mbásì bí ti ń bọ̀ bóyá ti lọ́wọ́ òfin wọn ò bá lù ú ìsì ń lárú àláyè tàbí o ti gbẹ́mi lé yí pé dandan ọ̀sàmá tíráfù pé wọ́n lu páálí rẹ̀ lójú oorun àbí wọ́n fọ́n páálí rẹ̀ tọ́wá ń lárú àláyè ọ̀nà méjì ló kú sí o tọ́ bá ń la tọ́ dáwọ́ dúró tẹnu rẹ̀ náà gbé jẹ́ tó ń pe ọlọ́run ọba kíkankíkan mo fi ń dá ọ lójú pé ìrìn àjò náà wọ́n padà lu físà rẹ̀ ọ́ gbà páálí rẹ̀ ó sì lọ láyọ̀ ṣùgbọ́n tọ́ bá ń lárú àláyè tó tún ń rò káàkiri fún gbogbo èèyàn tó sì ṣiṣẹ́ tọ̀ ọ́ pé o ti dààmú o ti pòrí ẹ́mbásì wọn ò bọ lu páálí ṣùgbọ́n ń lárú àláyé pé wọ́n bọ lù ú lójú oorun tàbí wọ́n fún ọ ní páálí rẹ̀ ọwọ́ àfọkànbalẹ̀ o ò ṣiṣẹ́ tọ̀ ọ́ ṣàdúà o ò ṣe sàárà ó ṣeé ṣe kó o rè yọ ọmọ tó yẹn lọ́wọ́ tí a bá ń lárú àláyé wọ́n lè má lù fún ọ. èyí tó wá sí kẹta rẹ̀ tó jẹ́ àdìtú bẹ̀ èèyàn lọ gba páálí lójú oorun àbí èèyàn lọ gba físà lójú oorun ọwọ́ àrí rí pé wọn ò fún ọ ní páálí rẹ tàbí wọn ò bọ lù ú ọwọ́ à ń sunkún látọjú oorun títí tó fi jí sáyé fi ọkàn rẹ balẹ̀ kó sì sẹ́nu rẹ kẹ́mú ọlọ́run ọba yóò dùn ọ lẹ́rìn ìrọ̀rùn tó jẹ́ pé ìwọ gan máa sọ pé àṣé ọlọ́run jù báyìí lọ ọlọ́run jù báyìí lọ o oore tó ti ń dààmú sí yóò sì tó ọ lọ́wọ́ kò sóhun tẹ̀lé àwọn tọ́lọ́hún èsè fún o gbogbo èrò tó kálukú tò ní ẹni tí bá ń kà lọ́lọ́hún fi lé lọ́wọ́ tí wọn náà tẹnu rẹ ọba ti wá dákẹ́ tó ń pè ní kọ̀kọ̀ tó ń pè ní ìdájí tó ń pè lóru tó sì ṣe sàárà tó sì ṣàgbéjẹmọ́wọ́ tó sẹ́nu rẹ kẹ́mú ọlọ́rin àjò rẹ wẹ́rẹ́ ṣé bí ikùn rógbódó lọ́lọ́hún fi ọmọ mẹ́rin sí ikùn rógbódó obìnrin lọ́lọ́run fi ọmọ mẹ́ta sí ó fi márùn sí tẹlómi ó sì fẹ́ ọ̀kan sí tẹlómi ọlọ́run ọba tó ṣe bẹ́ẹ̀ náà ni ò fẹ́ lómi rárá kò sí ohun tó ṣe nǹkan kan ò ṣe lé ọmọ rẹ̀ kò sì wú kó fún un ní nǹkan kan ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o gbogbo àwọn tó wà nínú kò bá yà àfihàn wọn o ọlọ́run ọba òun lọ́mọ ohun tó gbà lérò ní dáadáa fún wọn o ọlọ́run bá wa dùn gbogbo àwọn ìdílé tó bá wà bẹ́ẹ̀ ọlọ́run bá dùn wọn nínú bá ọlẹ̀ ayọ̀ jẹ́ ọ̀sọ́ nínú wọn bá fún ọlọ́mọ tí gbẹ̀yìn tẹ́yìn ṣe. gbogbo ẹni tó wà nípò pé ń kórè ẹ́mbásì ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀. sọ ọmọ ohun tó ṣe jẹ́ nǹkan ọlọ́gbọ́n kan lọ́ọ́ wá àgbàdo pupa kó o sì wá àgbàdo funfun lọ́wọ́ ọkà bàbà pupa lọ́wọ́ ọkà bàbà funfun wá iyọ̀ òfin pò ó tí àbẹ́là funfun tàn sí láàrin kọ́ máa jó kọ́ máa tọrọ ohun tó fẹ́ sí kọ́ máa tọrọ ohun tó fẹ́ sí tọ́ bá ti tọrọ ohun tó fẹ́ sí àgbàdo yìí ọ wàá fọ́n ní alẹ́ là á fọ́n tí ilẹ̀ ó fi mọ́ bá fọ́n káàkiri gbogbo ọjọ́ ọ̀nà gbogbo àdúgbò fọ́n ẹlòmíín béèrè pé ǹjẹ́ a lè gbé lọ àdúgbò mi dáadáa o lè gbé lọ àdúgbò mi kódà ní agbo ẹran a lè gbọ́ lọ agbo ẹran kọ́ lọ fún àwọn ẹran ń bẹ̀ tàbí bí àwọn ẹdìyẹ bá pọ̀ ó rí i pé oore ìdùnnú yóò tó ọ lọ́wọ́ dán wò àní ọ̀dán wò ẹlòmíín lè béèrè pé sí ọ̀sán náà àbáyọ mi ìfihàn tún lè ṣe ọ̀nà àbáyọ pọ̀ lọ́ọ́ ra mọ́sà kọ́ pọ̀ mọ́sà tí wọ́n fi àgbàdo ṣe ní wí fún ọ mẹ́sà tí wọ́n fi àgbàdo ṣe ọ wá fu oyin sí gbé sáwùjẹ èèyàn jẹ́ wọ́n bọ jẹ́ wàá rí i pé wàá dunnú orúkọ mi ni Lukman ọmọ Àyándárì bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà
a kì í bá àwọn ẹlẹ́fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group wọ́n fún yín ní nọ́mbà. Bákan náà lórí YouTube ẹ lọ search fún Lukman Àyẹ́dáre tàbí Àyẹ́dáre Lukman bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ bá mi ń bẹ̀. Ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yín àbẹ́ fẹ́ tọ́jú àrùn ara lórí iṣẹ́ yín àbí lórí ọmọ lórí ìyàwó ẹ kàn sí wa. Ẹ gbọ́ ẹ kàn sí wa. Gbogbo nọ́mbà tẹ́ fi darapọ̀ mọ́ wa òun ní sọ ayé bá àmọ́ bẹ́ẹ̀ bá wọnú gúrùpù yìí o ẹ má sẹ́ndì líǹkì o ẹ má sẹ́ndì fídíò o ẹ sì má sẹ́ndì stíkà tí ẹ bá ti sẹ́ndì gbogbo ohun tá a wí lọ́wọ́ kan ni wọ́n yọ yín àgbowó ọ̀fẹ́ ni o àmọ́ yẹ àǹfààní lọ́wọ́ à ń bẹ́ o ọyẹ mú báyìí rẹ̀ máa kọ́ +234 80 3298 3298 +234 80 3298 3298 ẹgbàá kan sí +234 81 33 155 111 +234 81 33 155 111 ẹgbàá kan sí +234 80 890 38 658 +234 80 890 38 658 ẹgbàá nọ́mbà àkútọ́nu kó lè bá sì ní kọjá pé orílẹ̀-èdè Kútọ́nù mọ́ wa ẹgbàá nọ́mbà àkútọ́nu +229 54 65 1928 +229 54 65 1928 ẹgbàá kan sí +229 54 65 1929 +229 54 65 1929 á dára fún wa o á yẹ wa o kò ní yẹ ẹ lẹ o òjò kírọ̀ kọ́tà sí ilẹ̀ olóore wo ní tàṣe wa o ìgbékèrè kọ́ pàdé olóore o gbogbo ẹni tí ń ṣe nínú bínú sí wa àtẹ̀mọ́lẹ̀ láwọn máa fi wọ́n ṣe o ire kàbìtì kọ́ máa yí wọlé gbogbo títí wa o lọ́rọ̀ ìbádọ́wọ́ rẹ̀ má sọ ọ́ nù pé kọ́ kárí ni o ara ànúgbà o ti wà ní sòro ṣe ire olóore wo ní takò wá ó dàbọ̀. Lọ́jọ́ mo yàn sí orí mi o. Lọ́jọ́ àfọlẹ́yìn lájúlé ọ̀run. Èmi pẹ̀lú ẹlẹ́dàá mi mọ́ mi orí o. Orí ẹni làwúre orí o. Orí òun agbáláwo rẹ̀ kò ní. Mo jí lóòwúrọ̀ mo mọ̀ bá rí mi mú o. Ó ti dàbọ̀ béèrè kò ní òwúrọ̀.